Abdul Ala, àwọn èèyàn méjì kan ń bẹ tọ́lọ́run táwọn èèyàn máa béèrè lọ́wọ́ wọn pé kí ló gbé wọn dénú ná. ọmọ ìyá mi ìwà mọ̀ bóyá àwọn náà ń bẹ nínú àwọn méjì yìí. Ma salakakum fi sakar, ọlọ́run ọba ló ń bá wa sọ̀rọ̀ nínú ayé Al-Qur'ani suratul Mudassir. Ma salakakum fi sakar, kí ló gbé ẹ̀yin dénú náà sakar. wọ́n á ní kọ́ọ̀lù lamnaku minal musallin, kírun ni o. wà lamnakun nùtọ́ imu miskin, àdẹ̀ kí ń fún àwọn tálíkà lóúnjẹ, kí ń fún oúnjẹ ṣàánú àwọn èèyàn, kí ń ṣètọrẹ àánú. tí o ti gbọ́ báyìí Abdul Ala, ọlọ́run ní jẹ́ ká wà nínú àwọn tọ́lọ́run bá ń sọ yìí o. àwọn méjì kan wọ́n ń bẹ tó ń gbọ́ Abdul Ala tó ń gbọ́ àwọn méjì yìí tó bá ti bára wọn nínú ná. Man salakakum fi sakar, kí ló gbẹ̀yìn dénú ná sakar. wọ́n á ní kọ́ọ̀lù, wọ́n á sọ pé lamnaku minal musallin, àwa ò kí ń kírun ni, a máa ń fi ìrun ráre, kí ń kírun. wà lamnaku nùtọ́ imu miskin, àdẹ̀ kí ń ṣàánú ọmọ ẹnìkejì, kí ń fáwọn èèyàn ló jẹ. ẹ̀rí, ẹ jẹ́ ká máa ṣètọrẹ àánú o, ẹ jẹ́ ká máa kírun o. wọn kì í fi ìrun ṣeré. Suratul Mudassir verse 43, 42, 43, 44. so ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o, ó dọwọ́ wa o. àwẹ̀ ìyá àgbàláyọ̀ àtàláfíà láfi parí ẹ̀, ọlọ́run adé gbà ní ìbádà lọ́wọ́ wa. fún gbogbo àwọn táwọn fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní, account number ní fáwọn aláìní 0123214254. account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Massalamu wa ilal liqai.